A mà kú dédé àsìkò yìí. Òní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 23 oṣù kejì ọdún 2024. Ẹ jẹ́ ká jọ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè yìí ti dá sí ìtakọ̀ngbọ̀n àti ìforígbárí tó ń wáyé láàrin ilé-iṣẹ́ ìfọpo Dangote àti àwọn ilé-iṣẹ́ tó ń ṣàmójútó epo. Lábẹ́ rẹ̀, ìforígbárí yìí lè mú ìfàsẹ́yìn dé bá ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí fún àwọn ìran tó ń bọ̀. Àwọn aṣòfin ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ìwádìí lórí ilé-iṣẹ́ Dangote, NMDPRA àtàwọn míì. Lọ́nà àti wá ojútùú sí ìforígbárí ọ̀hún, Lopobiri ṣe ìpàdé pẹ̀lú Dangote àtàwọn yòókù. Ní ìmúrasílẹ̀ fún ìwọ́de ẹ fi òpin sí ìṣèjọba tí kò dára, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti Ndume ṣe ìkìlọ̀ fún Tinubu. Lábẹ́ rẹ̀, wọ́n ní kó pe àwọn aṣáájú àwọn tó fẹ́ ṣe ìwọ́de ọ̀hún kó sì bá àwọn ará ìlú sọ̀rọ̀. Mínísítà fún ètò ìṣúná àti ààtò ọrọ̀ ajé Àtíkù Bàgúdù ti rọ gbogbo ọmọ Nàìjíríà láti fojú winá àwọn nǹkan kan fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ ọkùnrin kan tó sá ní ọgbà àtúnṣe Kùjé. Wọ́n ní òun ló wà nídìí bí wọ́n ṣe ṣekú pa ọ̀gágun Ndokwere. Wàhálà òṣèlú ní ìpínlẹ̀ Rivers, ilé-ẹjọ́ míì ti fún Fubara láṣẹ láti tọwọ́ bọ owó ìpínlẹ̀ náà fi ṣe ohun tó bá fẹ́ ṣe. Peter Obi ti ké gbàjarè, ó pè fún ìgbésẹ̀ ní kíákíá láti dènà ìdojúdé ọrọ̀ ajé pátápátá. Ìṣàkóso Tinubu ti gba omi lójú Dangote, Very Dark Man ló sọ bẹ́ẹ̀. Ìròyìn eré ìdárayá. Onana ti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa pẹ̀lú owó tí kò dín ní mílíọ̀nù lọ́nà 50 pọ́ùn. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i, ẹ darapọ̀ kí ẹ sì tẹ̀lé wa lójú òpó Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.